ọ̀rọ̀ lọ̀rọ̀ rẹ olóore oko, ọ̀rọ̀ lọ̀rọ̀ rẹ olóore odò, bó o bá toko dé tó o ti odò dé tó ò ní bá ń bẹ̀ ni. Ìyá mi ní kí n má lọlé o torí ẹ̀rù ń bá wọn gidigidi, àbí káwọn tẹ̀lé mi tàbí ẹ̀gbọ́n mi kan. Àmọ́ mi ò fẹ́ fẹ́ dẹ̀dẹ̀ tèmi yí ẹnikẹ́ni lára. Mo ní kí wọ́n má wòrí kán jẹ́ kí n máa lọ. Kí ni kò síkú tó máa pàgbà táà ní bá pọ̀ lórí ẹ̀ ń bẹ́ẹ̀, ẹlẹ́dàá mi ló bá ń wá. Àǹtí Ṣeun mo gbéra mo délé. Nígbà tí mo délé ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ o, ẹ ṣáà mọ̀ Gàníyà wá, ọkọ mi fọ́ létí, ó wá bá mi nínú ilé bó ṣe máa ń ṣe ló pé ó tó máa sọ̀rọ̀ lọ, ó súnmọ́ ní èmi náà fún ní pápápá mẹ́ta ni mo fún. Bàbá Bádé ti dé láàárọ̀ ọjọ́ kejì, wọ́n ti ń sọ̀rọ̀ wípé mo na àǹtí Gàníyà. Wọ́n wá ní ìbẹ̀ kó má bínú pé ó jẹ̀bi èmi náà ni wọ́n bẹ̀, kò jẹ̀bi èmi náà ni káfí kí n bẹ̀ ni o. Mo ní lá mi ò ní bẹ̀. Mo ní mo lè tó wọ́n fẹ́ sọ òfin fún ni pé ní ayé ńlá yí ẹ̀ mi ò gbọdọ̀ rí mi báyìí mọ́. Àǹtí Ṣeun mo ti wá jókòó, mo wá rò títí mo ní wọ́n fẹ́ mi ní ṣùlọ́kà ni, wọ́n gbóbìnrin wá ká mi mọ́lé. Mo ilé kọ́kọ́ mi nìyẹn. Mo ní Àlàdé mo ní òkú mẹ́rin abọ́dún lélẹ̀ ni. Mo ní àkọ́kọ́ ọmọ tó bí mo ló ti kú, ẹlẹ́mìí mo pa accepted. Ìyá rẹ̀ náà bá òun náà tẹ̀lé, ìwọ náà tẹ̀lé, mo lè mi náà wà tẹ̀lé ẹ, àwa mẹ́rẹ̀ẹ̀rin àwa ló mọ̀ ṣorogún wa lọ́hùn yẹn. Bẹ́ẹ̀ fọ́ bò mí lẹ́nu ó yà á sọ lóòrò bẹ́ẹ̀ mo máa sọ. Nǹkan tí mi ò lè fi sọ ni wípé family house yín yàrá òkun bẹ́ẹ̀, ọmọbìnrin yẹn mi ì fẹ́ rí bẹ́ẹ̀ yẹn mọ́, mo fẹ́ lo yàrá yẹn. Sórí inú ilé yìí tó kọ́ yìí èmi ni mo ní. Bí n bá bímọ fún ẹ àwọn ọmọ mi níbẹ̀, bí n bá dẹ̀ bí fún ẹ èmi ni mo ní, nítorí pé kì í ṣe torí ọmọ nìyẹn fi lọ́kọ. So kí ni mo ṣe fún ẹ náà tó fẹ́ fi pa mí? Kí ni mo ṣe fún ẹ náà? Lábẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ ni ó ní kí n má sọ bẹ́ẹ̀, ó láyé máa sọ mí lẹ́nu, wọ́n sọ pé mo dájú ẹni tó ìṣẹ̀lú ìzọ ọmọ ẹ̀, kí jẹ́ ká ní sùúrù, kí jẹ́ ká ṣe gbá kan, ó ló máa lọ. Nǹkan tó dáwọn pọ̀ náà nìyẹn, òun ò ṣáà fẹ́, olóyún fóun ni kí n. Nígbà tó bẹ́ẹ̀ mi títí mo bá dáríjì, mo wò yàrá mi, mo tilẹ̀kùn lẹ́yìn. Tí bàbá bá lè fi lọ ní ìyọjú sí wọn, anybody wọn ìkókó bímọ àbí. Àmọ́ kíni kan ló rú mi lójú o. Wọ́n pa ọmọ yẹn ni, wọ́n poison ọmọ yẹn ni. Ta ló wà lè poison ọmọ yẹn? Ṣé Gàníyà wà lè pa ọmọ yẹn? Torí pé ó fẹ́ dáná sí mi lọ́rùn. Ìyá ọlọ́mọ ò lè pọ̀ ọmọ ẹ̀. Àbí ọkọ mi tó ti ń wọ́ ọmọ látijọ́ yìí láyéláyé, ṣó ti ẹ̀ débẹ̀ ni, ṣó ti ẹ̀ gbọ́mọ yẹn gan lọ́wọ́ ni. Ta ló wà pọ̀ ọmọ yẹn kan gọ́gọ́gọ́gọ́gọ́? Gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí yìí ẹ gbọ́, ta ló lè pọ̀ ọmọ yẹn? Ṣé Gàníyà àtòkù má kọ àmọ̀lọ́nà má lọ tó pa ọkọ ẹ̀ fún alárẹ̀, ṣóun ló pa ọmọ yẹn ni? Ìyá ọkọ mi láyéláyé àbí? Rárá náà. Ìyá ìyàwó nù náà. Ìyàwó ṣé ìyẹn wá lè pọ̀ ọmọ ẹ̀ ni? Ọ̀rọ̀ yín kọ́ mi lómi inú o. Àmọ́ àbọ̀ wa bá lọ̀rọ̀ yẹn nígbà tó jíjọ́ kẹta tọmọ ti ṣaláìsí. Ọmọbìnrin ó ti ń pààkì ó ṣe gbẹ, ó ti pààkì ara ẹ̀, ó ti wọṣọ. Ló bá jókòó sí títí róòmù mi, ó ń wo fíìmù nínú bó ṣe wo fíìmù bẹ́ẹ̀. Àwọn ọmọ ẹ̀ náà tó bímọ lé, ọmọ ẹ̀ méjì, Fawásà àti àbúrò ẹ̀ Báràkà. Ṣé wàá ọmọ tí ọmọbìnrin yẹn wọ́n ní kì í ṣe òun ló bí, wípé ọmọ tí ìyá ẹ̀ bí tí ìyá ẹ̀ fi kú ni. Òun gbé ó jókòó sí sitting room. Báwọn ọmọ ẹ̀ ṣe jókòó náà kẹsẹ̀ sórí iṣẹ́ à. Kí ọmọ ẹ̀ sọ pé torí pé èèyàn òbí èèyàn fi kára mọ́mọ́. Mi ò sọ nǹkan kan, èmi kàn kọjá ń tèmi ni mo lọ. Tí mo ṣe lọ́mọ kan gbọ́ bí àánú fíìmù yẹn kò yẹ kó jẹ́ mi, mo bá tún kọjá padà. Mo tún kọjá padà, mo fẹ́ wo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Ṣé inú fíìmù náà ti ń pòṣe ni? Àbíbó ni? Rárá,
àbáwọn ọmọ yẹn ló pòṣe ni mo tún kọjá padà mo tún bọ́ ṣì rorororo ta ló wá pòṣe sọmọbìnrin yẹn ni àbóṣe fò látọ̀run wa ni àbí ṣáà ní ìgbìnlẹ̀ ni nǹkan tí mò ń ṣe mo lè fẹ́ ṣé kí n ti jáde ni bá ṣe tán bá jókòó sí sitting room mo bá ń powder bá ń kun ojú mi ó bá tó pòṣe yẹn sí ó pòṣe yẹn débi pé mo ní ewu ló ṣì sóṣì bá ẹni kí ló tó ń pòṣe kiri inú ilé mi bá ní inú ilé àbí inú ilé àwa méjèèjì mo ní sísì gidi bá fẹ́ tẹ́ a ní kí wọ́n gún lọ sódò lọ́wọ́ èmi ò bẹ́ sorogún o torí ò kì í ṣèyàwó ọkọ mi èmi àti àkè sorogún olóyún fọ́kọ mi ni ọmọ òun náà dẹ̀ ti kú ní ìsìn ṣé ò dẹ̀ ní gbalé ẹ̀ lọ kan tó fi lé ẹ̀rẹ́ ti fẹ́ lómi yàrá tó wà yẹn mo ti sọ fún ọkọ ẹ̀ wípé mo fún ẹ lóṣù kan tóṣù kan bá pé tó bá kúrò ńbẹ̀ ìdájọ́ ti máa bá ẹrù ẹ o rò bóyá o lè wá máa dúnmọ̀ ọmọ mi nínú ilé mi ló bá ní kò dùn mí fún yín ẹ kú lóyún àárọ̀ ọ̀dà lérí ẹ gbọ́ pé orí mo ló ṣẹ̀ṣẹ̀ bímọ ní mi ilé nù ẹ́ bíbẹ́ ẹ̀kọ́ ní ìbá ní kí n nù ẹ́ ní àmọ́ ó bọ̀ ní gbogbo tó ń sọ yẹn ṣẹ́rí nígbà tí mo ti gbó òṣì alákọ̀ọ́kọ́ mo ti fóònù sí rẹ́kọ́ọ̀dù mo dẹ̀ ti gbé sílẹ̀ gbogbo nǹkan tá à ń sọ pátápátá ó wà rẹ́kọ́ọ̀dù àti bó ṣe kò ṣe tó pa láàsì kí n tó fún lésì gbogbo tó tá wà rẹ́kọ́ọ̀dù mo ní jẹ́ sọ fún ẹ olóyún fọ́kọ mi ni èmi dé mọ̀ kọ́kọ́ mi kọ́ ló lóyún inú ẹ̀ mímọ̀ àmọ́ mo wù ẹ́ níran ni torí pé ọmọ àlè gbogbo afọ́kọ mi ọmọ yẹn ṣe kú dánidàní ìwọ ló waste ọmọ ẹ̀ fún ara rẹ̀ kí ló máa ṣe yín ná kí ló máa ṣe ẹ́ ná ṣé mo introduce ẹ sọ́kọ mi láti fẹ́kọ mi ní ìwé no problem sí kankan bó ṣáà fún ẹ lóṣù kan bóyá máa kúrò bẹ́ẹ̀ yẹn àbóyún kúrò bẹ́ẹ̀ jẹ́ kájọ máa wọ́ eré ló pè wo ẹyẹ nínú bẹ́ẹ̀ tán tí ajẹ́ tó wá bẹ́ẹ̀ tẹ̀sẹ̀ bọ́ ó máa sú ẹ̀ bá sọ bẹ́ẹ̀ fún bá mú fóònù bá wọlé bá kọ́ tiẹ̀ bá sẹ́ǹdì ẹ̀ sọ́kọ ẹ̀ ìyẹn bá sẹ́ǹdì fọ́ọ̀sì tó sí mi pé pé kí kò yẹ kí n máa bá a sọ̀rọ̀ máa bá a kóró pọ́nrọ̀ sọ kí ló ṣẹlẹ̀ gbogbo náà kí n ní sùúrù pé òun mọ nǹkan tóun ṣe òun ṣe dìdìrín òun kì í nìkan mo ní wò sọ̀rọ̀ kó sùkọ̀ mo fi tẹ́tẹ̀lẹ̀ bó ti kò sọ́sẹ̀ méjì Aládé o ò ní fẹ́ rí ìbínú mi o ò ní fẹ́ rí ìbínú mi o bá sọ bẹ́ẹ̀ bá kọ́ ti fóònù tèmi bá ṣe nǹkan tí mò ń ṣe lọ nígbà tó pọ́sẹ̀ méjì ó ti ń sọ̀rọ̀ àwọn ọba ọkọ mi bá wá wọn ìdí ń jọ yẹn báyìí èmi máa ń dáná kitchen tí máa dáná jẹ mi tán gbà mí ò lè lọ bẹ̀ bí a kò ṣe ń dómì mi ò gbọ́bẹ̀ mi fún ọkọ mi ò lè báyìí kó n fẹ́ ṣe ibẹ̀ ọkọ mi ò ń débi oúnjẹ ọbẹ̀ ó dẹ̀ máa gbé ọ̀run yàrá tó wà yẹn ni ọba wa wọn bá dé pé dé báyìí láti ń ṣe èmi ò fóúnjẹ lọ wọn ó kí wọn ẹ káàbọ̀ sà ẹni kan ọkọ mi náà wà nílé wọn bá ní èmi làwọn fẹ́ rí o ṣé kò sí o ọba ní ìyàwó mi yìí ni ó sọ pé ìgbàtọ́mọ òun ti kú ọkọ tèmi ò wọ yàrá òun ṣe bọ́ ọkọ olóṣòwò kò wọ yàrá òun ṣé èmi ló ní mi wọ yàrá òun ni àbí ṣé mi ni màá bá alájọṣepọ̀ ni ṣé mi fẹ́ lọ ṣe nu yàrá ẹ̀ ló bá ní kí n ṣe bẹ́ẹ̀ ó yẹ kó máa bọ́kọ ẹ̀ sọ ẹbí ọmọ Yorùbá ní ẹ́ ó yẹ kó máa bọ́kọ ẹ̀ sọ̀rọ̀ kó máa wọlé kó máa ṣe kíní kan bó ṣe bímọ yẹn nísìnyí ara tútù yẹn ó yẹ kó tó fi bí mi mo ní ọkọ mi náà ń gbọ́ torí bàbá Bálẹ́dé nìkan tí mo respect gan mi dẹ̀ fẹ́ wojú wọn mo ní ṣe bọ́nà ló ń gbọ́ ẹ sọ fún un náà bájọ́ kó mi lè wá ń sọ fún wọn ni àwọn fẹ́ kí n máa bá a sọ̀rọ̀ torí àwọn bá a sọ̀rọ̀ nísìnyí wọ́n fẹnu fírí ó ní kó máa lọ tó bá ní kó máa lọ wọn ni má sọ bẹ́ẹ̀ ó ti bímọ fún un bó ló wá fẹ́ máa lọ bó ló fẹ́ máa ṣe kíní kan ni bó ní kó ti bẹ̀rẹ̀ ibi tó parí ẹ̀sìn náà ni kó ti bẹ̀rẹ̀ àánú sì bí ẹni kìdí kò mú ní ẹjọ́ náà ojú kìíní àná tẹ ẹ wá ẹ lọ́kọ mi fún yàn lóyún ẹ sọ pé ọkọ mi fẹ́yàwó lé mi ṣé ọkọ mi ti fẹ́yàwó lé mi ni àbò fún yàn lóyún mo ní kọ́ni méjèèjì mo fẹ́ mọ̀ o ṣé ó fẹ́yàwó lé mi ni àbò fún yàn lóyún question tí mo béèrè ni tẹ́ bá ti dá mi lóhùn àmọ́ òkúta máa sọ sí